mo kólúgbọ́n mo kárẹ̀sà mo kájèrò mo kọ́ràngún àga. Ojúmọ́ ire ló tún mọ́ wa lọ́sẹ̀ yìí. Iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV láti ń kàn sí yín lórí àwọn ìwé ìròyìn ìjọ Àgùdà ti ilẹ̀ Yorùbá. Àlùfáà Paul Àṣàwálé lóníròyìn yín. Ṣáájú ẹ gbọ́ kókó àwọn inú ìwé ìròyìn náà. Ńbo ni ǹbá ti bẹ̀rẹ̀ lónìí? Ìbàdàn ni mo rè o, Ìbàdàn ni mo rè o, Ìbàdàn ni mo rè o, Ìbàdàn ni mo rè o. Bẹ́ẹ̀ bá wá mi tẹ́ ò bá mi nílé, Ìbàdàn ni mo rè o. Tẹ́ bá wá mi tẹ́ ò bá mi nílé, Ìbàdàn ni mo rè o. Gbogbo ìjọ abẹ́ ẹkùn Ìbàdàn ṣayẹyẹ júbílì àwọn olórin. Ìròyìn àkọ́kọ́ lèyí nínú ìwé Catholic Weekly Independent ìlú Ìbàdàn. Ìjọ Àgùdà níjọ tó lówó jù lágbàáyé, ṣùgbọ́n olórí rẹ̀ lágbàáyé ò dá lọ́kọ̀ òfurufú. Sábàbí ọ̀rọ̀ yìí lẹ ó bá pàdé lójú ìwé kẹwàá ti Catholic Independent. Ìmọ́lẹ̀ lónìí, òkùnkùn lọ́la, ìdákúrekú iná ọba lórílẹ̀‐èdè Nàìjíríà kò wá fẹ́ lópin mọ́ o. Ojú ìwé kìíní ti Catholic Herald làlàyé rẹ̀ wà lẹ́kùnrẹ́rẹ́. Àgbélébù kì í sópin o, ìlànà sí ìyè ni. Bíṣọ́ọ̀bù ẹkùn àgbà Èkó ló sọ bẹ́ẹ̀. Ojú ìwé kẹta Herald ló wà. Ohun tó o bá wọ̀ sára ló ń fi bọ́kàn rẹ̀ ṣe rí hàn. Èyí tún gbẹnu tán lójú ìwé kẹrin ti The New Chronicle láti Ìlọrin Àfọ̀njá. Kí làwọn ayé mọ̀ yà fún o, kí làwọn ayé mọ̀ yà fún, kí gan làwọn ayé mọ̀ yà fún? Ta ló béèrè ìbéèrè yìí? Ojú ìwé kẹrìnlá nìdáhùn rẹ̀ wà lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ ọ̀dọ́ ìjọ Àgùdà Abẹ́òkúta lọ ṣayẹyẹ júbílì ìrètí lórílẹ̀‐èdè Ghana. Ojú ìwé kejì CDA Rock ló wà. Láti bá Ọlọ́run pàdé, ẹni láti japá jùsẹ̀ sílẹ̀ fọlọ́run ni o. Bíṣọ́ọ̀bù Abẹ́òkúta ló sọ bẹ́ẹ̀. Ojú ìwé kẹrin nìròyìn yìí wà lẹ́kùnrẹ́rẹ́. Ní báyìí, ẹ jẹ́ ká tẹ́tí sẹ́kùnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. Gbogbo ìjọ tó wà lábẹ́ ẹkùn Ìbàdàn ṣayẹyẹ júbílì àwọn olórin. Ẹkùn Èkìtì, Ọ̀yọ́, Oǹdó, Ìlọrin, Òṣogbo àti Ìbàdàn kórajọpọ̀ ṣe ayẹyẹ júbílì àwọn olórin. Ayẹyẹ yìí ló wáyé látọjọ́ 5 sọ́jọ́ 6 oṣù tá a wà yìí ní St. Peter Catholic Church Àpáta nílùú Ìbàdàn. Wọ́n fa àwọn orin inú ìsìn dára lédè àbínibí wọn. Ìròyìn yìí sọ pé àkòrí àṣàyàn ìpéjọ wọn ni ìrìn àjò ìrètí fífayọ̀ kọrin. Ìrìn àjò ìrètí fífayọ̀ kọrin. Akọgun ẹgbẹ́ wọn jákèjádò gbogbo ẹkùn yìí, Reverend Father Martin Bádéjọ sọ pé bírúfẹ́ júbílì yìí ṣe ń wáyé lọ́dún 25 síra wọn yìí, wọ́n ní láti rí bí àkókò oore ọ̀fẹ́, ìdáríjìn àti ìlàjà. Ìjọ Àgùdà níjọ tó lówó jù lágbàáyé o, ṣùgbọ́n olórí rẹ̀ lágbàáyé ò dá lọ́kọ̀ òfurufú. Sábàbí ọ̀rọ̀ yìí ló jẹyọ lójú ìwé kẹwàá ti Independent, níbi tí ó ti bójú lámì ìtọ́wò ipò tí àwọn ìjọ onígbàgbọ́ wà báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó wòye pé bí ìjọ onígbàgbọ́ ṣe ń pàwọ̀dà lẹ́mìí báyìí tó sì ń lépa bí ìṣẹ́ àti àìṣòdodo yóò ṣe dìtàn, bẹ́ẹ̀ náà ni tìmùtìmù ń kẹ́gbìndà sínú ìjọ sí i. Ó ní ọ̀pọ̀ ti sọ̀gbàgbọ́ dòwò, ìwà ìbàjẹ́ ti wọnú ìjọ, ọ̀pọ̀ ìjọ ń tú lọ díẹ̀díẹ̀, iná ìgbàgbọ́ sì ń jó àjórẹ̀yìn nítorí ìwà tí kò bójúmu tí kò sì báwùjọ mu táwọn adarí wọn hù. Àwọn lámì ètò àwùjọ sọ pé àwọn ìwà yìí kò ṣàì ní ṣe pẹ̀lú ojú kòkòrò, èyí tó mú wọn yà kúrò bákan náà nínú ànálẹ̀ ìlànà ẹ̀sìn ìgbàgbọ́. Èyí ló mú àwọn adarí mìíràn gbéra wọn lọ sílé ẹjọ́ bí wọ́n bá ti ní aáwọ̀ kan tàbí òmíràn. Ní orílẹ̀-èdè Nàìjíríà ló sọ pé a ti lè rí pásítọ̀ tó dá ní ọkọ̀ òfurufú, ilé ẹ̀kọ́ gíga, ilé ìwòsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí tí ọmọ ìjọ rẹ̀ kankan kò lè lọ. Ó wá ní
ìjọ àgùdà ló lówó jùlọ nínú gbogbo àwọn ìjọ wọ̀nyí, ṣùgbọ́n tí kò ṣeé ṣe fún adarí wọn lágbàáyé láti ní ọkọ̀ òfurufú tàbí ohun èlò kan fún ara rẹ̀. Ìmọ́lẹ̀ lónìí, òkùnkùn lọ́la, ìdákúrekú iná ọba orílẹ̀-èdè Nàìjíríà kò wá fẹ́ lópin mọ́. Ìbéèrè tí ìwé ìròyìn The Catholic Herald ń béèrè nínú ìròyìn ni pé kí ló dé tó fi jẹ́ pé lẹ́yìn adúrú ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù dọ́là owó ilẹ̀ òkèèrè tó ti wọlẹ̀ sí ọ̀nà àti múná ọba dúró déédé lórílẹ̀-èdè yìí àti ọ̀pọ̀ ìlérí táwọn aṣíwájú tó ń wá ń ṣe, síbẹ̀síbẹ̀ ọwọ́ agbára iná ọba yìí ń wálẹ̀ nígbà gbogbo ni. Ìbéèrè yìí fi àpẹẹrẹ èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́ 10 oṣù yìí lélẹ̀, èyí tó ló sọ gbogbo orílẹ̀-èdè yìí ṣókùnkùn bìrìmù àyàfi ìlú Ìbàdàn táwọn ibi kọ̀ọ̀kan ti níná. Ó wá ní àlàyé ti sún àwọn ọmọ Nàìjíríà báyìí o. Ohun tí wọ́n ń fẹ́ ni kíjọba wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ náà ní kíákíá. Àgbélébù kì í sópin o, ìlànà sí ìyè ni. Bíṣọ́ọ̀bù Àgbẹ̀kun tèkó ló sọ bẹ́ẹ̀ nígbà tó sọ̀rọ̀ látinú ààfin rẹ̀ wá. Bíṣọ́ọ̀bù àgbà Alfred Martin sọ pé bí a bá ráròjinlẹ̀ lórí ayẹyẹ ọdún ìgbélárugẹ àgbélébù mímọ́, ó yẹ kó wá sírántí wa pé àgbélébù yìí kì í ṣe òpin nínú ara rẹ̀, bí kò sí ọ̀nà tẹ́dà ó tọ̀ dénú ìyà ìnípẹ̀kun. Ó sọ pé ẹnikẹ́ni tó bá wá gbàgbọ́ nínú Kristi tá a kàn má àgbélébù tó tún jíǹde yìí kò lè ṣègbé láéláé, dípò bẹ́ẹ̀ yóò nípìn nínú ògo ìyè àìnípẹ̀kun ni. Ohun tó bá wọ̀ sára ló ń fi bọ́kàn rẹ̀ ṣe rí hàn o. Èyí tún gbẹnu tán lójú ìwé 4 ti The New Chronicle láti Ìlọrin Àfọ̀njá nígbà tó ń sọ̀rọ̀ lórí ìwọ̀kuwọ̀ aṣọ lágbàáyé báyìí. Lámì ìtọ́ inú ìjọ kan, àlùfáà Philip Balógun ló sọ pé ìwọ̀kuwọ̀ lásọkáṣọ tó bá ti fi àwọn ẹ̀yà ara tó bá yẹ kó wà nínú àká rẹ̀ hàn síta. Ó kọminú sí bí àwọn aṣọ tó farahàn yìí ti di wíwọ̀ lọ sílé ìjọsìn báyìí, kódà tí èyí ti ń di àṣà lọ láwọn ibi ìsìn ìgbéyàwó nílé ìjọsìn. Ó fi kún pé ìwọ̀kuwọ̀ aṣọ yìí kò yọ àwọn ọmọ ilé ẹ̀kọ́ sílẹ̀, bẹ̀rẹ̀ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ dé girama títí dé àwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo. Ó wá ké sáwọn olùkọ́ pé kí wọ́n má gbójú kúrò pé kò kàn wọ́n o. Bákan náà ni káwọn òbí àtàlágbàtọ́ dìde sójúṣe wọn lórí àwọn ọmọ wọn gbogbo. Kí là ń wáyé yìí mọ́yà fún gan-an? Ta ló béèrè ìbéèrè yìí? Ojú ìwé 14 ní ìdáhùn rẹ̀ wà, níbi tí bíṣọ́ọ̀bù Ìlọrin Most Reverend Dr. Pendo Lawani ti ń wàásù fáwọn èrò ìjọ St. Joseph Cathedral Ìlọrin láti yẹra wọn wò kí wọ́n sì dára wọn nídè kúrò nínú ìgbèkùn táwọn ọrọ̀ ayé yìí dè wọ́n mọ́. Ibẹ̀ ló ti béèrè ìbéèrè náà. Nínú ìsìn ọjọ́ ìsinmi kìíní nínú oṣù tó kọjá ló sọ bẹ́ẹ̀. Ó fi kún pé ẹ̀dá lè wà láàyè àti láyé lónìí kó dọ̀la kó má sí mọ́, nítorí náà kó ní kálukú ṣètò ẹ̀mí rẹ̀ fún ìyè ayérayé ni. Ẹgbẹ́ ọ̀dọ́ ìjọ Àgùdà Abẹ́òkúta lọ ṣayẹyẹ júbílì ìrètí lórílẹ̀‐èdè Ghana. Ojú ìwé 2 CDA Rock ló wà lẹ́kùnrẹ́rẹ́. Ó kéré jù 50 ọ̀dọ́ ìjọ Àgùdà Abẹ́òkúta ló lọ ṣe júbílì ìrètí lórílẹ̀‐èdè Ghana. Ìrìn àjò náà bẹ̀rẹ̀ láti ọjọ́ 10 sí ọjọ́ 18 oṣù tó kọjá. Ayẹyẹ 3 ni wọ́n papọ̀ fi ìrìn àjò yìí sọrí: júbílì ìrètí, júbílì àwọn ọ̀dọ́ àti ayẹyẹ 40 ọdún ìfilọ́lẹ̀ ẹgbẹ́ ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹkùn ìjọ Àgùdà Keta Akasi lórílẹ̀‐èdè Ghana ló gbà wọ́n lálejò. Akọgun wọn Reverend Father Peter Adigun níròyìn yìí ló kó wọn sòdí lọ. Láti bá Ọlọ́run pàdé, ẹni láti japájusẹ̀ sílẹ̀ fún ni o. Bíṣọ́ọ̀bù Abẹ́òkúta ló sọ bẹ́ẹ̀ nínú St. Julius Catholic Church Àgbàdo lọ́jọ́ 21 oṣù tó kọjá ni Most Reverend Dr. Peter Ọdẹ́tòyìnbó ti pàrọwà yìí. Ó ní oníkálukú ní láti jùsẹ̀ sílẹ̀ fọlọ́run ni kí wọ́n sì tẹ̀lé Jésù Kristi, ẹni tó ló ti fìpìlẹ̀ bí ẹnì kọ̀ọ̀kan onígbàgbọ́ yóò ṣe gbégbé ayé Ọlọ́run lélẹ̀. ọ̀ọ́dúnrún ènìyàn nìròyìn sọ pé ó gba ìgbọ́wọ́lé lórí ẹ̀mí mímọ́ lọ́jọ́ náà.
àsìkò yìí gan náà ni wọ́n ló ṣe kòǹgẹ́ pẹ̀lú ìpàdé mọ̀mí-mọ́ ọlọ́jọ́ mẹ́ta ti àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ àlùfáà ẹkùn Abẹ́òkúta. tó níbí yìí ni wọ́n fàràgbé ètò ìròyìn tọ̀sẹ̀ yìí tì síná. èmi a máa ní agbe mi ṣetán ó ń rèlú Ìdáró, àlùkò mi ṣetán ó ń rèlú Ìkosùn, lékeléké mi tún ṣetán ó ń rèlú Ìkẹfùn. àlùfáà Paul Aṣáwálé tún ṣetán lọ́sẹ̀ yìí ó ń padà sílé bàbá rẹ̀. ǹjẹ́ títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún máa mú àkọ́tún ìròyìn yìí wá fún yín láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV ti ìlú Ìbàdàn náà ni a ti ń gbàdúrà fún yín pé ká tún fi re pàdé.